di àfà orí owó ń di jálàbí kọ́ wá pé ọmọ olóṣù wọnú ilé pé kọ́ bọ́ aṣọ ọ̀lẹ̀ níwòwò kọ́ máa jó ó sì máa ná fásitì owó sí la nǹkan tí mo nǹkan tá a rí ni èyí tó ní sí kọ̀ǹtà tó ní mọ́sídàrú mọ̀ọ́sùkù ni kọ́dà tí ìlú ẹ̀ wà owó ni wọ́n fi tẹ̀ mọ́lẹ̀ èmi tó yẹ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ wájú mi ẹni mo ṣe wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mò ń bò bí n bá tú ọ̀pọ̀lọpọ̀ ẹ bẹ́ẹ̀ yẹn bá tọwọ́ bọ̀ nílẹ̀ tí n bá tú nǹkan mi àbá wọn ò rí ọ̀pọ̀lọpọ̀ àbá wọn sì máa lè wọn lóko pírọ́blẹ́mù táwa mùsùlùmí ní láyé ni pé a fẹ́ gbà wípé àdá táwa àfa a sì dá ẹni tó ní ẹsẹ̀ gbogbo àwọn àfa bàbá àwọn jáde ká sọ fún un pé ó pàṣẹ báwọn tàná ti pàṣẹ wò kò lè ráṣẹ pa mo mọ tí mo ń sọ káàfọ́ ọmọ ju lámbà àwọn Naira Marley society tá a wà yìí àwọn kìrìsìtẹ́nì fẹ́ wúlò jù wá lọ kì í jẹ́ pé kò sí ìbàjẹ́ nù tiwọn náà bá a ṣe rí àfa àti ń ra eré èèyàn lárí pásítọ̀ tí ń rerí bá a ṣe rí àfa àti ń pààyàn lárí pásítọ̀ tí ń pààyàn bá a ṣe rí àfa àti ń fi ọkàn èèyàn ṣàṣìjẹ lárí pásítọ̀ náà tóun náà ń lò bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn ètò ni wọ́n máa pè ètò lọ́dọ̀ tiwa dàwa ni wọ́n pè orúkọ tó ń kálukú ń pè nù lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì ètò làwọn ń pè lọ́dọ̀ mùsùlùmí dàwa ni wọ́n pè àmọ́ àwọn a máa ṣe wáàsí fúnra wọn number 1 ẹlẹ́ẹ̀kejì wọ́n a máa lọ fún ojú ọ̀nà preach àbí kílẹ̀ máa pè preaching wọ́n tún máa lọ kọ́ọ̀sì rẹ̀ lọ́tọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá máa bá ìbò tán máa gbogbo ẹ̀ wọ́n ẹ̀sẹ̀ wá lọ kọ́ọ̀sì bí wọ́n ti máa pèpè kò sí ìhun ní Islam ẹ̀sẹ̀ ń bẹ àlónì òun là ń pè ní àtẹ̀dẹ̀rì. teaching practice. àwọn àfọ̀n wá sí ẹlòmíì ò tí ì jáde tàòjí ó ti lọ ra agbára bíi mẹ́wàá yóò wá kó sẹ́sì kanlẹ̀ yóò wá wí láwà ní yóò wá bí tẹ̀sùbá yóò mú tẹ̀sùbá lọ tó bá mú lọ́wọ́ òun náà wá jókòó wájú èsì ìgbà sáádà tòjí òun náà wá lóhun ṣe wá sí ètè ń lò jáfa ẹlòmíì ìgbà sáádà alábíyá ẹni tí ń ṣe jálàbí ẹni tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ tóun fẹ́ kó ayé lẹ́kọ̀ọ́ náà Islam ń sunkún lásìkò tá a wà yìí Ayakumullah. ètè ń bá ẹkún bọ̀ tẹ́lẹ̀ àmọ́ ti débi tí Islam ń sun ẹ̀jẹ̀ kí ló fà á tó fi ń sun ẹ̀jẹ̀ àwọn tí Islam fọkànbalẹ̀ sí wípé ọ̀dọ̀ wọn ni òun ti rí fans àwọn ni wọ́n ń kó fans kú lọ́dọ̀ Islam wọ́n sì ń kó lọ́dọ̀ ṣètàn. Subhanallah. ẹ̀yin ọ̀dọ́ àfà á ṣe wáàsí fún yín oníwàásí ní àmì ẹgbọ́ wáàsí èmi náà ṣe wáàsí fúnra mi. Ayakumullah. bẹ́ẹ̀ bá dé gbogbo bí tí wọ́n ti ta lẹ́kùlẹ́jà tí wọ́n ti ta ìwé ọmọ tí wọ́n ta eré ọ̀ká eré èrè awọ ẹkùn awọ ọ̀jímèrè eré ìṣèbé agilinti olóńgbò òkété kí wọ́n gbé gbogbo ẹ̀ ibi tí àwọn àfa ń lè jòkó sí jósẹ́rì sínú wọn ò jónú lé mọ́ wọn ò lọbẹ̀ lè ra gbogbo eré ibú tí wọ́n bá rà fún gbé ibú lọ́nu ilé wọn kún lè jó mọ́ ìta gbangba ọ̀dọ̀ àwọn àyà tí wọ́n ti ra ewé ọmọ wọn tún ní àyè tí wọ́n ti jósẹ́ àwọn àfọwọ́ àtò kalẹ̀ báyìí nígbà tí wọ́n bẹ ń jí mọ́. La ilaha illallah. tẹ́lẹ̀ ìbá tí wàá jó tiẹ̀ tán wọ́n bá jó yóò jòkó wọ́n bá jó ni torí kí lọ́ba tí wọ́n fi lè jó ń bẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ jó ní nǹkan èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ò sì fẹ́ mú lọlé kí wọ́n má dá wọn lọ́nà ẹ jó ń bẹ̀ wọn náà ká máa gbé lọlé. La ilaha illallah. gbogbo wa láti bọ́ síwájú ṣe kútúbà jímọ̀ ẹ wo iye ẹgbẹ̀rún yẹn tó kírun lẹ́yìn rẹ̀. ẹ wá ní pé ọkàn àwọn mùsùlùmí le ẹ wá láwọn àwọn mùsùlùmí ya terrorist wọ́n yà tọ́rẹ́ yìí tẹ̀ ń sàdúrà níjọ́ tí wọ́n bí wọn eré ibú ẹ kú sínú rẹ̀ àárín ẹ̀yìn àtọ́lọ́hún ọ̀dán ẹ sì fẹ́ sàdúrà fọmọ tuntun tó wáyé. àfáàjọ sọmọ ló kọ ó sẹ mo ti tán ó sẹ mo ti tán ni ọmọ la bí yìí nísìn àwọn àfa alájòkólẹ̀ tá a gbó kọmọ jáde yìí tá lọ́ọ́ ma kọ̀kọ́ wa a sì panu pọ̀ bàbá ọlọ́run a sì fẹ́ rán àwa sọ́lọ́hún kọ́mọ olè lárúbáríkà ẹni tá a gbé kútúbà fún kí ó ṣe kútúbà kí ló lò nílé kó tó jáde. Ayakumullah. bàbá ọlọ́mọ òsì ní wọ́n kù kan jù wá lọ bẹ́ẹ̀ bá ń ṣe kútúbà fún ọmọ ọlọ́mọ táyà àwọn ọmọ àwọn bá ń bàjẹ́ kí gbogbo ẹ̀yin àfa àtẹ̀ ń ṣe kẹ́ ẹ mọ̀ wípé ọ̀kan nínú ògo ìsìlámù lẹ́ ń pa àwọn ẹrù jọ rẹ̀ wájú ọlọ́run. Ayakumullah. Karamakumul karim. kéèyàn orú láwà nílérí pẹ̀lú láwà ní ọwá lọ lékúlẹ́jà ó lè ra olóńgbò ọwá jù sínú àpò kọ̀mọ̀ pápò ti ya olóńgbò wá jáde ń bí àpò ọwá hàn ọbẹ̀ ni wọ́n ń gbé láwà nílé olóńgbò kì í bí ẹ bá ń lé. pẹ̀lú láwà ní balabala fáà níbọ̀ mẹ́ sàwùsù bọ́lá mo lè má ṣe bọ́lá mo ti sàwùsù ọ̀rẹ́ di bẹ̀rẹ̀ àwọn ọmọ ọmọ náà tó mo lè má fà á yà sí fi parí ọ̀rọ̀ gbogbo ẹ̀ ń bẹ́ ńlẹ̀ ni. Ayakumullah. ọwá ń lé olóńgbò kì
àdúgbò míì táàfà míì bá ń gbé bẹ́ẹ̀ ará àdúgbò ní gbádùn pẹ̀lú pẹ̀lú òun kìí ṣe òun tùràrí àlìjẹ́nnà kìí ṣe tùràrí àlùkùránì kìí ṣe tùràrí àdúrà eré ibú tó ń jó. wọ́n àbá àti wọ́n wá ọlọ́run dọ́dọ̀ rẹ̀ wọ́n náà ń wá sí ìtaní lọ́dọ̀ ẹnìkan. wọ́n mọ̀ fi sọ pé àwa àfa àrùn sáyé àrùn sáwọn èèyàn àwọn èèyàn láìkì wa mọ́ ẹja sòdodo ọ̀rọ̀ ogun má ti dòkó ìwọ̀n láìkì wa. tí mo bá bí wọ́n ní sìn ní bí wọ́n káàkiri ọmọ bá tún ni tí mo bá bí wọ́n ní sìn wọ́n ní bẹ́ẹ̀ àmọ́ ní òní bí wọ́n tọ́lá sí wa ó tú méjì ara wa ká kó àṣírí ara wa wọ́n bá ṣe dòkó lẹ̀ ìwọ̀n láìkì wa wọ́n ń sá fún wa tá a bá pàdé wọn tí a bá sálámà sí wọn wọn àfẹ́ dá wa lóhùn mọ́ bọ́ bá ní kì í ṣe gbogbo àfa mú mẹ́rin jáde wọ́n tó ní ìṣe gbogbo àfa mú mẹ́rin jáde àwa bí ọ pé mẹ́rin ohun tó mú jáde kí ló fi kọlifáì wọn èyí tó ló mú jáde wọn bọ́yọ́ tí ní múnú yàrá ọmọ èwo ní jẹ́bà èyí síra mímọ̀ nǹkan ní ìṣe gbogbo àfa. ọ̀rá pàtẹ́ rẹ̀ gbó sínú tíì. ọ̀rẹ́ yìí tí ń fi ògógóró tí ń fi rẹ̀ igbó ni. ẹ gbó sínú tíì ní láìláṣẹ. bó ti nínú ni pírọ́blẹ́mù táwa mùsùlùmí ní láyé ni pé a fẹ́ gbà wípé àdá táwa fa a sì dá àdá àwa lọ́lọ́run sì ni a wá fọ àwọn ayé yìí mọ́ nítorí torí ẹ̀ máa wá náà ní pé ká wá fọ ayé mọ́ wá àti tó kù tá a máa ṣe nísìnyí gbogbo ẹ̀ ló yẹ kí gbogbo àfa àti ó ṣe wá sínú Ramadana ọ̀rọ̀ àwa àfa ló yẹ kí ká máa bára wa ṣe wá sí ẹ fọ àwọn tẹ́lẹ̀ fẹ́ ṣe wá sí ilẹ̀ fún ẹ jáwọ́ kọ́kọ́ ló lè mọ́ tá a bá mọ́ láti fọ àwọn mọ́ wọ́n ó fi tọ̀ wẹ̀ ẹnìkan fi gbẹ para wa nígbà náà fẹ́ fọ ó tún wá mú ìtọ̀ fífọ̀. àwa ọ̀dọ́ àfa àwa ni pọ́blẹ́mù ìsìlámù lónìí àwa gẹ́gẹ́ ní ìṣòro ìsìlámù àwa tá à ń jẹ́ ọ̀dọ́ àwa ní ìṣòro ìsìlámù kí ló fà á fẹ́ lé àwọn ará wájú bá a sì gbé àwọn àfa kan a gbé wọn síwájú gẹ́gẹ́ bí sílábọ̀sì bá a fẹ́ jọ wọn kọ̀ wá sí ń tàn wù lára wọn ju owó tí ń bẹ lọ́wọ́ wọn lọ. tabanika sọ ti jòrò ọ̀rọ̀ lérí à ń kọ́ máa ń kéwú à ń ṣe wá sí yìí kò sówó mẹ́ẹ̀. iṣẹ́ alkiyama ni òun ni gbogbo àwọn afa àtàná ṣe wọ́n lò ó òun ni ẹ bá ẹ̀kọ́ àbí bàbá wa alágbò àlùfáà wa àgbà alágbò tí wọ́n kọ́lé méje ni mọ́tò mélòó wọ́n lò apàṣẹ sí ni wọ́n bí nǹkan kan bá ń ṣẹlẹ̀ náà bá ní ọlọ́run dáa dúró yóò sì dáa dúró àwa lówó lóòótọ́ ọyá pàṣẹ pé lọ́la kí Tinubu ọ̀fà ipò wálẹ̀ yóò tó lókè sí ni. Ayakumullah. bí ẹ bá kúkú ń béèrè lọ́wọ́ yín ẹni tó ní ẹsẹ̀ gbogbo àwọn àfa àwọn jáde ká sọ fún un pé ó pàṣẹ báwọn àtàná ti pàṣẹ wò kò lè ráṣẹ pa mo mọ tí mo ń sọ èmi tó yẹ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ wájú mi ẹni mo ṣe wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mò ń bò tí n bá tú ọ̀pọ̀lọpọ̀ ẹ bẹ́yìn abá tọwọ́ bọ̀ nílẹ̀nu tí n bá tú nǹkan mi àbá wọn ò rí ọ̀pọ̀lọpọ̀ àbá wọn sì máa lè wọn lóko. ó didi àfa orí owó ń di jálàbí kọ́ wá pé ọmọ olóṣù wọnú ilé pé kọ́ bọ́ aṣọ ọ̀lẹ̀ ní òwò kọ́ máa jó ó sì máa ná fásitì owó sí la nǹkan tí mo nǹkan tá a rí ni n tó ní sí pọ̀npá tó ní mọ́sídàrú mọ̀ọ́sùkù ní kọ́dà fídíò ẹ̀ wà owó ni wọ́n fi tẹ̀ mọ́lẹ̀ àbí kí ló ń bá mi sọ. obìnrin ọmọ ajó ní òwò àfa tó rówó ń di tó ní di Al-Kùránì lòun ti rówó ti ń parọ́ ó sì máa fi òun ti rí èyí ní rówó ń di èṣù kọ́ná sọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run ọgbà èṣù náà ní ọgbà lọ́wọ́ ẹ̀. nam àwa ọ̀dọ́ àfa ní sàmánì tòní ẹ̀sìn púpọ̀ ẹ̀kúṣẹ́ àmọ́ tí mo fẹ́ béèrè lọ́wọ́ wa ni pé ṣé kìí jẹ́ pé àwọn àfa àtànáta ń dákọ lónìí ṣé kìí ṣe ọ̀dọ́ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ yìí ni èyí ṣe táwọn fi lu ọ̀dọ́ wọn dáadáa tó fi sẹ́kù fáwa lónìí bóòlù àwa ń lu ọ̀dọ́ tòní tó lè sẹ́kù fáwọn tó la àti ń da ojú ọbẹ̀ rú ọbẹ̀ wọn ò lépo mọ́ kò ní magí mọ́ ó ti dàtẹ́ bẹ́ẹ̀ bá ní àfa ni mí ẹlòmíì ó sì họ ẹ àfa báwọn ọmọ abúkan ń bẹ tẹ́ bá gbó kọ wọn báwọn ọmọ abúmi tí wọ́n gbalẹ̀ ẹ bá gbó kọ pé lágbájá àwọn yóò sì mọ̀ pé òun dà bí ìgbà tí ó yọ sí wọn ń bi tí wọ́n burú dé ọwọ́ adigun bá dàpọ̀ àfa lónìí àwọn yóò sì fẹ́ họ ẹ jẹ́ kí ìjà àfa ẹ jẹ́ kó ní rule and regulation ọ̀yà ṣe àlélérí ọ̀sálàṣẹ fún Islam àlólórí fún Islam ẹ jẹ́ kí ìjà àfa òní rule and regulation àfa tó bá ti lòdì tó bá ti wí tó bá ti sọ ìsọkúsọ tí ò kéwú gidi kékeré wíwí kú wí lọ tààrà
ẹ̀fún suspension wọn ò ṣe yún wọn á ṣe fàtiwá kan ẹnìkan ní á da lákẹ́ wọn kò ní da fún ọ wọn dàbà bàdé lákẹ́ ọ́ dé mi lákẹ́ àwọn tí ń sẹ́rí ibú kí tó ń wí ìwúkú ọ̀dà wọn lákẹ́ èmi tí ń sọ̀rọ̀ wọn wọ́n bí tí wọ́n bá wí ọ̀bá wọlé ọgbà ó tún ó fún mi lómi ni à ń kó kí ni wọ́n sọ tí ò wọlé kò sí tí wọ́n sọ tí ì lẹ́rìí fún ìwọ ni òye wọ́n sọ gánjọ́ kan ẹnìkan takò mí gbọ́ wáyà padà bá mi lé wọn àbáta ìṣe wà láì wọ́n padà rí kí ni yẹn mo ní jáde padà ní sọ kó o ti takò mí ìlú àwọn ọbẹ̀ dálákẹ́ bá a ti ń sọ yìí nísìn wọ́n ti máa sáré kí ọ̀dọ̀ àwọn àgbàlagbà ẹ dálákẹ́ múra wà láńbẹ̀sẹ̀ jẹ ẹ̀yin tẹ́ ẹ jẹ ìyẹn tẹ́ ń ta káàkiri yẹn tẹ́ ń jẹ tẹ́ ẹ fi ń sàṣẹ jẹ ẹ̀yin wọ́n bẹ̀sẹ̀ jẹ. àtùmọ̀rọ̀ àtùnlíwọ́ pípa lànà. mo ti fún bẹ́ẹ̀ ni bá lọ kẹta. lásìmìlì kúrán ìrún mutali òla. lásìmìlì kúrán ìwọ yìí ẹ gbé alukur'an lọ́wọ́ ẹ dún ní ma a ti júlẹ̀ àtọ́ ma. ìrún mutali òla. tẹ́ ẹ bá fẹ́ ga bí àfàǹdà ìrún mutali òla. àfàǹdà kú ọ̀la àlọ́ parí. ìrún mutali òla. baba alájà gbà kú wọn parí. ìrún mutali òla. baba aṣèkà adamu kú wọn parí. ìrún mutali òla. gbogbo àwọn sáà mẹ́mi olójú ẹni ọba fàǹdà láyé nu wa olójú ẹni ọba fàǹdà láyé nu wa èmi ọba fàǹdà wọn náà ma sọ rẹ 1966 olójú 1966 wọ́n ti ṣe 66 years táfàǹdà kú báyìí bá fàǹdà ọlá fàǹdà ó ṣe parí láàrin 66 years. ìrún mutali òla. bàbá fẹ́ dàbí wọn tó fẹ́ kí tiẹ̀ ń wọ́n parẹ́ ẹ lọ lè gbá alukurani lọ́wọ́ padà ẹ̀yin àfa àti ju alukurani ilẹ̀ orúkọ òun lókùn tẹ̀ ń gbá. lásìmìlì kúrán ìrún mutali òla. látẹ̀kọ̀tọ̀ kí a fi ń lè yí nàjà. ní ọdún kan nígbà tí a sọ ọ̀rọ̀ kàfàrà lọ́dún náà a sọ ọ̀rọ̀ nípa kàfàrà tí gbogbo àwọn èèyàn tó yàgò mí. kí ni wọ́n fẹ́ lò ń bẹ̀ lẹ́nu kan bá pè mí àfa ni. lọ́wọ́dún àfa yọ̀ ọ̀dẹ́ ọ̀n bẹ́ẹ̀ sì jẹ́ mo ní náà kí ni mo fi bàjẹ́ ọ̀hán sọ̀rọ̀ fún àná kàfàrà ọ̀hán gbẹ́ kí ni gan mo ní tí ń wí yé mi ẹ̀yin ẹ̀kọ́ mi ní tó kù ẹ̀ fi kún. adé máa ń sọ fún ọ lọ́ba bẹ́ẹ̀ lọ́fọ̀ ní wọn kọ̀ fọ́ ọjọ́ tí kìíní kan lọ labalábá tó wá lọ kò délé tẹ́ pé kìíní kan lọ kìíní kan ọ wá ṣe kìíní mú ní àgbàwọn òun láwùrẹ́ lágùn tí àfa ní àgbàbaláwo pé mo fẹ́ mẹni tí ń bá mi sọ̀rọ̀ ní èsì máa kí n ṣe fídíò ìbáni ẹ̀ṣẹ̀ face video kọ̀ kájọ mẹni táàjọ sọ̀rọ̀ tá àfa ní àgbàbaláwo àwọn ọmọ akẹ́wù bàbá kìíní ìdáwà bọ̀ àwọn ọmọ akẹ́wù bàbá kìíní kan ẹ̀dẹ̀ mẹ́sì jẹ́ mo ní òkè tí ọ̀fọ̀lẹ́ kílé kéwù ní àbáyá mo ní ẹwà ọba ẹ̀kọ́ bá rí bẹ́ẹ̀ o kó wà náà lọ́mọ o ẹ̀kọ́ kọ́ bẹ́lẹ̀ bọ̀ o kásàsì ọba lásàsì o ẹ̀gbẹ̀ nǹkan yìí o mo lé mi náà dá ọkọ̀ rẹ padà fún ọ ẹwọn kan orí àfa ó sì bẹ̀rẹ̀ ọ̀bọ̀. lásìmì kúrán. alukurani ni ẹ gbá mú. ìrún mutali òla. tẹ bá fẹ́ ga tẹ fẹ́ wálẹ̀. látẹ̀kọ̀tọ̀ kí a fi ń lè yí nàjà. látẹkùn tọ́ gíyàn ẹ má yàtọ̀ bí wọ́n lọ ń lọ fi lẹ́yìn nàjà. torí pé ẹ fẹ́ sọ̀síìtì ẹ fẹ́ ńlá ẹ̀yin náà fẹ́ dèèyàn ńlá ẹ má yàtọ̀ bí wọ́n lọ lọ́wọ́. ìdí àròdìnà àtòsáwí máa bọ̀. bá a bá fẹ́ bá àwọn tí wọ́n ti lọ nínú ọlá nínú karama àti nínú déèyàn bá a bá fẹ́ bá wọn. hasbuna sunna tutọ́ ha sunna anabi náà ti tó wa. sallallahu alaihi wasallam. lójú ọ̀nà tá a lè gbà tá a fi débi tí ń lọ gbogbo àwọn àfáà tí wọ́n ti lọ sunna anabi náà ló gbé wọn débẹ̀ ẹ̀já wa náà padà sórí sunna anabi ibi à ń bá lọ yìí kò dáa wá sí tá a máa ṣe ní sínú torí pé àwọn àfọ̀ ògbó wà sí mọ́ láti ń bàjẹ́ sí i ẹ kó gbogbo àwọn àfọ̀n wà sí eré mídíà ẹ̀yin àgbààgbà wa ẹ̀yin pàràfíìsì àti dàkátìrà ẹ pèpè ẹ sì fọwọ́ ìjọba kún àfa àtọ́ba tí lóun ò ní wá ẹni wọ́n lè pè gbogbo àfa àti ṣe wà sí mídíà ẹ̀yin fáìtì gbogbo wa àtọ̀dọ́ni àti tó lóun dàgbà ní ẹ̀yin fáìtì wa ẹ kó wa lọ sí họ́ọ̀lù àbí kí wọ́n máa pè ẹ fún wa ní mùsùlùmá kan mùsùlùmá kan ó ti yé báwọn ẹ máa wá béèrè lọ́wọ́ kó wá òun ká lùkọ kakurani kó sì káyà ẹ bá ọjọba bọ ẹ bá fọwọ́ ọjọba bọ ẹni tí ó bá ti kọlifáyì rẹ ẹ dá padà sílé kéwù ìjọba ọmọ sanwó rẹ. ìkáyà tí wọn wọ wá kà. káwọn àgbààgbà àfà ní gbogbo ilẹ̀ Yorùbá yìí kó ṣe ká máa ṣe screen fún wa kókó wa because ìjáde kó wá sí mídíà láti máa sọ tó wù káàfọ́ ọmọ ju lámbà àwọn Naira Marley lámbà àwọn ìgílẹ̀ tó àwọn olórin wọn èyí báyìí zero àṣàkẹ́ òṣèlú pọ́tébù lámbà wọn káàfà tí ó ṣe wá sí fún gbogbo ayé tí gbogbo ayé ọgbọ tẹ́lómi ó sunkún ọlọ́run kí àfà wa Abdulgani yìí àbòtó
lọ́ndà abẹ ni ọkọ̀ fáì nínú wà sí láyé òfin kún bẹ́ẹ̀ lọ́ndà abẹ o ìlà ilẹ̀ kàmáyì ọlọ́run ló ní pípé lọ́dọ̀ àmọ́ ń da kásẹ̀ wà sí ọkọ̀ fáì torí ayé a máa sunkún bí wà sí rẹ̀ wọ́n yẹ sábà rẹ̀ níbẹ̀ ata ọ̀kan náà afa wa ni akọ́ máa wà sí ẹlẹ́kùn lọ́dọ̀ afẹ́ ẹlẹ́kùn wọ́n yìí sọ bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó wá sọ ńgbà tí ń bẹ láyé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ṣẹlẹ̀ inú afa lọ wa irú wọn tún kún nísìn láwọn kọ̀ọ̀kan táwọn náà tún ṣe bẹ́ẹ̀ tá a bá ti wá lè padà ń bi eléyìí tá a padà síbi ìtàná àlùbáríkà àwọn tàná náà yọ̀nà àwa náà àwa ló sì lálùbáríkà á lè dẹ́kun fáwọn tí ń bọ̀ wá lọ́la gbogbo àwọn alẹ́ kí wọ́n jòkó lẹ́yìn nísìn òun ló mú tíra lọ́wọ́ lẹ́yìn tó jòkó ǹdẹ́gbó na tíra rẹ̀ kárí òun èyí ṣèwé oògùn ló mú lọ́wọ́ tíra ló mú lọ́wọ́ tọ́ bá wá dá àfa tán báwo ló ti ní di ẹgbẹ̀jì báwo ló ti ní di ẹ dákun torí Ọlọ́run a máa sọ́nà ni ẹni tí ó bá gbọ́ kí ẹlòmíì lè ní fi ń bàjẹ́ àfa jẹ́ ìjà àfa tiẹ̀ ní ń bàjẹ́ kì í ṣe tàwọn àfa èyí tàwọn àfa aláṣẹ tó ṣe o tiẹ̀ tí wọ́n pè ní ìjà àfa tí ì ṣe ìjà àfa òun là ń bàjẹ́ mọ́ lọ́wọ́ o lè máa pe ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ni à ń pè é náà ni ibi ọba ti rí èèyàn tó ń gérí ẹ̀ ibi ọba ti rí jẹkújẹ tó ń jẹ ibẹ̀ ni ó sọ àmọ́ ọkọ̀ bá dákun kọ ṣàánú àwọn bàbá tí wọ́n ṣe wàhálà láti gbé mímọ̀ káàkiri ayé tó sì dàbáyì ọba dáa kẹ́ ẹ má fi rí ibu tí ń ba okọ̀ wọn jẹ́ ọkọ̀ ọmọ mẹ́ríkà sí ni ọba dáa kẹ́ ẹ má ba okọ̀ àwọn tí wọ́n gbé tàṣọ wúfù tí wọ́n náà ń bẹ́ ń bẹ́ torí wọ́n rí ọtún gbé bàndìrì lọ́wọ́ wọn wá nǹkan kan jáde wọ́n sáré wá bàndìrì jáde àtàṣọ lè kéwù ẹ wù ọ̀tá tẹ́ bàbá wọn ọ̀tá tún nìyẹn wọ́n máa má lè wú jáde ni pé bàndìrì àtàṣọ lè kéwù rẹ̀ ní ẹ̀kọ́ fi hàn kó lè mà pé sáwùtà làwọn ń ṣe ohun tí wọ́n ń ṣe rè gẹ́gẹ́ làwọn ń ṣe ohun tí wọ́n ń ṣe rè ilé kéwù tí wọ́n lọ yìí nígbà tó jẹ́ pé ilé kéwù ni wọ́n ti kọ́ wọn nígbà tó jẹ́ pé bíi sáwì ni wọ́n ti kọ́ wọn tí ó sì rí bẹ́ẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ má jẹ́ àbókò àwọn bàbá yìí jẹ́ mọ́ tá a bá lè protect okò wọn ká fún wọn lẹ̀ bí wọ́n ti ṣiṣẹ́ wọn tá a bá lè fi kún ẹ jẹ́ àfilẹ̀ bí wọ́n bá dé ẹ má jẹ́ àbàjẹ́ mọ́. abẹ́yìn ni ẹ dákun. bí wàá ṣiṣẹ́ nínú. ẹ̀yà kúmọ̀ lọ. èmi tó bá wọn náà pẹ̀lú òkú Ọlọ́run á tún máa continue.